Ojúlógbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ òmàpọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ má lọ sódòdó. Ọlọ́run a bá ń fi ànábì Dáúdù ṣe àpèjúwe fún ànábì Muhammad tó bá wọ àyà 18 yẹn mo kọ́kọ́ fẹ́ lò. Ọlọ́run sọ fún ànábì pé ìsibir 17 jàre ìsibir ala ma yakulun, ṣe sùúrù lórí gbogbo tí wọ́n bá ń sọ sí wa ànábì nínú àwọn ọ̀rọ̀ tí ò da tàbáwọn èébú. Wọ́n pè ọ́ ń wèrè ni o, wọ́n pè ọ́ lópìdán ni o, wọ́n pè ọ́ lóníkíní kẹ́ni o. wasbir, ṣe sùúrù ni ó ṣe. wadhkuru abdana Dahuda dhal aidi, máa rántí ẹrú wa tí ń jẹ́ Dahud dhal aidi, tẹ́ pé ẹni tá a wí yìí o dhal aidi lòun. Innahu awwabun, ẹnìkan tó súnmọ́ àwọn ọlọ́ni. O gbọ́, awwabun, ẹni tó súnmọ́ àwọn ọlọ́n gan. Ó tún wá jẹ́ dhal aidi, ẹni tó ní ọwọ́ tá a lè fi dára níbi ká fọwọ́ dára ọlọ́run fún. Dhal quwwa, alágbára ni. Ìyẹn ni ọmọ fi ń jẹ́ Zulqarnain, bàbá ń jẹ́ Zul-Aid. Là ń sọ fún yín pé Zulqarnain ànábì Suleimanu ní ń jẹ́ bẹ́ẹ̀, kì í ṣe Alexandra, kèfèrí l'Alexandra. Zul-Aidi báwọn tí máa jẹ́ ni Zunnuni, àwọn ará Yaman bí wọ́n ti máa jẹ́ nu Zulkifli. O gbọ́, so Zulqarnain ní Suleiman alajẹ tí ẹni yẹn. Bàbá ń jẹ́ Dahudu Zul-Aidi, ọmọ ń jẹ́ Suleimanu Zulqarnain látara iṣẹ́ tá a fi rán wọn. Innahu awwabun, ẹnìkan tó súnmọ́ Ọlọ́run gan ni. Ọlọ́run wá ròyìn ẹ̀ pé inna sakharna al-jibala ma'ahu, àwọn Ọlọ́run wá rọ ń tà ń pè ní òkè fún. Aṣọ òkè arọ̀ fún báyìí. Yusabbihuna bil ashiyyi, tí yẹ pé tí ànábì Dáúdù bá ń ṣe subhanallah, àwọn òkè náà máa bá ṣe. Wal ishrak, bí wọ́n ti máa ṣe láàárọ̀ tí wọ́n máa ṣe lálẹ́ nu, wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ́sàn. Gbogbo ìgbà tí Dáúdù bá lọ pé subhanallah, làwọn òkè jibal, òkè mountain ní gbogbo wọn tẹríba, wọ́n sì máa ṣe subhanallah subhanallah subhanallah, níbi tó jẹ́ àwọ̀àbùdé tó súnmọ́ lọ́ndé. Ọlọ́run tó wá ní wà tọ́yìrà ma'ashuratan, tí ń bá wá ń ṣàfọ̀mọ́ báyìí gbogbo ẹyẹ, àwọn ẹyẹ ma'ashuratan, wọn akójọ tí kullun, gbogbo wọn pátápátá lahu awwabun, wọ́n dẹ̀ mọ́ bá sí lọ́hùn. Ìyẹn làfọ́ òpònú kan sọ pé àwọn àjẹ́ ara àdánwò tá a kó sínú Islam yẹn, pé àwọn àjẹ́ náà lọ́hùn sọ mẹ́ torí pé táyìrù ẹyẹ. Ma'ashuratan, àwọn ẹyẹ wọn akójọ tí ọlọ́ni kullun lahu, gbogbo àwọn ẹyẹ yẹn pátá lahu awwabun, wọ́n dẹ̀ máa bá sin lọ́hùn, wọ́n máa bá dárúkọ Ọlọ́hun. Ẹ wo bọ́lá ẹni yẹn ṣe tó, bó ṣe súnmọ́ Ọlọ́hun tó. Ọlọ́hun wá ní wa shaddadna mulkahu, àwa mú ọlẹ́ àṣẹ ní ọlá tá a kún lọ́wọ́, ọlá yẹn ní agbára. Àwa gangan shaddadna mulkahu, àfún ní ọlá tó ní agbára. Wa ataynahu al-hikmata, àtúwá fún ní tá ń pè ní òye, tá ń pè ní wisdom. Wa fasila al-khitabi, àwa fún ní bí wọ́n ti máa ń yanjú ọ̀rọ̀. Ọlọ́run la fún ní bí wọ́n ti máa ń yanjú ọ̀rọ̀. Ẹ wo bọ́lọ́run ṣe ròyìn ẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ wípé ta ló ti ọwọ́ ànábì Dáúdà kú, Jálútà ni o. Jálútà tó ń bayé jẹ́, tó ń dà àwọn èèyàn láàmú. Tó bá mi lọ sínú al-Qur'an, Suratul Baqara, tó bá mi lọ sínú al-Qur'an nínú Suratul Baqara, bá mi lọ aya 251. Ọlọ́run sọ yẹn.
ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú alukur'an ọlọ́mọdé a ní àwọn àgbákò ẹ̀dá torí pé ẹni tí ó mọ̀ pé mò ń ṣe nǹkan lásìkò yìí tó ń pè mí èèyàn kì í ṣe ẹni tó fẹ́ràn mi bí àwọn abàṣẹ jẹ́ ni ṣe ti rí naam torí ọlọ́run ní fàáza muhum bi idnillahi ọlọ́run tú wọn ká pẹ̀lú yọ̀ǹda ẹ̀ wa qatala Dáúdà Jálútà Dáúdà ló bá wọn rẹ́yìn Jálút wa ata'u Allahul mulka ọlọ́run fún ní ọlá wal hikmata ó sì fún ní ọgbọ́n wa 'allamahu mimma yasha ọlọ́run sì fún ní ma gbogbo ntọ́lọ́run fẹ́ kó mọ̀ ọlọ́run wá ní walawla daf'ullahi nnasa ba'duhum bi ba'din tí ìbá ṣe pé ọlọ́run ọba máa ń lo àwọn kan láti fi dáàbò bo àwọn apá kan ni lafasadatil ardu ilẹ̀ ayé ó ti bàjẹ́ ọlọ́run lo Dáúd láti fi gbèjà àwọn kan tí Tálútà ń jẹ níyà nínú ayé bó ti lo Músà fi gbèjà ọmọ Bani Israel lórí Firaun ó ní walakinna Allaha zu fadlin alal alamin àmọ́ ọlọ́run lọ́ba ọlọ́lá lórí gbogbo ayé eléyìí àwa náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bí agbára ọlọ́run ló sì lòkè ṣòun torí pé ó kéré sẹ́ni tó lè rírú ẹ̀ ṣe tí ì bá ṣagbára ọlọ́run wá jẹ́ wá lọ sórí ibi táwa ń lọ yẹn ìtàn tí wọ́n wá forí ikọ̀ yìí ọlọ́run wá ní wa hal ataka naba'ul khasmi aya 22 ọlọ́run ń sọ fún anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam bí wa hal ataka naba'ul khasmi ìjẹ́ o tiẹ̀ ti gbọ́ ìròyìn àwọn oníjà kan àwọn jẹ́ pé wọ́n ń jà idhi tasawwarul mihraba nígbà tí wọ́n mọ̀ọ́mọ̀ gbẹ̀yìn gànà wọlé lọ́ọ́ bá anabi Dáúd nínú yàrá ibi tó ti ń bẹ lọ́hùn nínú ilé àdúrà rẹ̀ níbi tó ti ń sin lọ́hùn anabi lọ́lọ́hùn ń sọ̀rọ̀ yìí fún pé ataka naba'ul khasmi ìjẹ́ o tiẹ̀ ti dé tí ìgbọ́ wo anabi ìròyìn àwọn oníjà tí wọ́n bára wọn jà tasawwarul mihraba tí wọ́n wá pọ́n ìgànná wọlé lọ́ọ́ bá anabi Dáúd ọlọ́ni idh dakhalu ala Dáúdà ńgbà tí wọ́n wá wọlé tọ̀ Dáúdà fafaza'a minhum àyà Dáúdà já kí ló fi já ni pé ibi tí wọ́n ti wá bá wọn kò sẹ́nìkan tó lè wọ bẹ́ẹ̀ ṣàpọ̀lọ́ ní ṣàdádínà múlíkàwó àmọ́ lọ́n mú àwọn kan wọbẹ̀ Dáúdà kọ́ ní jà àwọn oníjà kó jà wá bá Dáúdà ni fàfàzà àmìdìhùn ẹ̀rù bá pé báwo lẹ ṣe wọlé ẹni tí wọ́n bá lójijì qalu la takhaf wọn á ní má bàrù khasmani àwa méjèèjì ń jà ni baga ba'duna ala ba'din ẹnìkan kọjá àlà lórí èèyàn kan ẹnìkan rẹ́ èèyàn kan jẹ fahkum baynana bil haqqi afẹ́ kó dájọ́ láàrin wa kó o sì ṣòdodo wala tushitit má gbé ẹnìkan wa adina ila sawa'i sirati afẹ́ kó tọ́ wa sọ́nà òtítọ́ ìkan wa rojọ́ ó ní inna hadha akhi ṣorélé yìí ọmọ ẹ̀yà mi yìí lahu tis'una na'jatan ó ní àgùntàn mọ́kànléní ọgọ́rùn-ún ọmọ ẹ̀yà mi yìí ó lahu tis'una na'jatan ó ní àgùntàn mọ́kàndínní ọgọ́rùn-ún waliya na'jatun wahidatun èmi sì lẹ́yọ̀ kan faqala kfilniha ó sì tún sọ pé kí n fóun lẹ́yọ̀ kan ni wa adhani fil khitabi tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ ní gbogbo nǹkan ló fi jù mí lọ ó ní kó fi gbogbo nǹkan jù mí lọ adhani fil khitabi torí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹ ṣẹlẹ̀ mi lórí mi ò ní tí mo lè ṣe sí yẹn pé kò sọ́nà àbáyọ ó gbọ́dọ̀ gbẹ́yọ̀ kan tó kù kọ́ọ̀lù lànàbì Dáúdà wá lọ dáhùn ọ̀ràn tí Dáúdà dá ń bì ànábì Dáúdà ò jẹ́ kẹ́nìkejì ó rojọ́
àṣìṣe tó ṣe náà nù làwọn èèyàn wá sọ di ó pààyàn máa gbọ́ o ẹnìkan ló rojọ́ kò farabalẹ̀ látara ìtara kọ́ńlá ló bá sọ pé làkọ́dìzọ̀ lámẹ́kẹ́bísùn àlìnà àjàtìkà ìlànà àjìhìn ó ti ṣàbòsí pẹ̀lú ìmọ̀ béèrè ràkúnmí àgùntàn kan tí wọ́n ní tí ó tún máa fi kún tiẹ̀ àbọ̀ ló ṣàbòsí kò sì tí ì gbẹ́jọ́ ẹnì kejì ó wá ní wàyí nà kathiran minal khulata'i ṣe rí ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn alẹ́nilọ́rọ̀ yìí lẹ́yàbùkún ibaduhum ala ba'din ṣe ni wọ́n máa fi ọlá tí wọ́n máa fi rẹ̀ lòmíì jẹ òun wá ní illal ladhina amanu àyàfà wọn tó bá nígbàgbọ́ nú Ọlọ́run ṣé Dáúdà ò nígbàgbọ́ nú Ọlọ́run wa amilu salihati tí ń bá ń ṣe rere wa qalilun ma hum àmọ́ wọn àtó nǹkan ẹsẹ̀ kan náà ni Dáúdà tún sáré padà pé òun ti dáràn torí pé òun ti gbọ́ ẹjọ́ etí kan òun ò gbọ́ ti ẹnì kejì irú ẹ̀ náà dẹ̀ ṣẹlẹ̀ sanna Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tún wá gbọ́ bá nàbí ti wá ròyìn ibẹ̀ yẹn zọ́nà Dáúdù lànàbí Dáúdù náà ti wá wò pé annama fatannahu Ọlọ́run kàn fẹ́ fi ìdájọ́ ìdán òun wò ni fastaghfara rabbahu ó sì tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run lórí pé òun lọ dájọ́ etí kan kò gbọ́ tẹ́ni kejì adájọ́ ò gbọ́dọ̀ máa yára dájọ́ láì gbọ́ tẹlòmí fastaghfara rabbahu ó rí i pé wọ́n kàn wá dán wò lórí ẹjọ́ dídá ni ó sì tọrọ àforíjì lọ́dọ̀ ọba rẹ̀ wa kharara àwọn ànábà ó dẹ̀ tẹríba ànábà ó dẹ̀ sáré padà wọ́n máa gbọ́ o Ọlọ́run wá ní fagafarna lahu dhalika adẹ̀yọ́nú sí torí pé wà inna lahu indana la zulfa torí pé lọ́dọ̀ ọwọ́ ẹni tó súnmọ́ wa ni wà husna mahabi ó sì láṣepọ̀ tó dáa pẹ̀lú wa Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá bá Dáúdà wí ó wá ní ya Dáúd ìrẹ̀ Dáúdà inna ja'alnaka khalifatan fil ardi àwa la mú ọ tá a fi ọ́ ṣe àrólé lórílẹ̀ fahkum bayna an-nasi bil haqqi tó bá fẹ́ máa dájọ́ òdodo láàrin àwọn èèyàn o wala tattabi'il hawa má tẹ̀lé fẹ́nu ìfẹ́ ẹnu ló fi dájọ́ yẹn o torí pé o gbọ́ ẹjọ́ ẹnìkan o gbọ́ tẹni kejì àìgbọ́ tẹni kejì yẹn ẹjọ́ ọ̀fẹ́ ẹnu ló fẹ́ dá yẹn Ọlọ́run wá tún ṣe pé ya Dáúd ìrẹ́ Dáúdà ja'alnaka khalifatan fil ardi àti fi ọ́ ṣàrólé lórílẹ̀ fahkum bayna an-nasi bil haqqi máa dájọ́ òdodo láàrin àwọn èèyàn wala tattabi'il hawa máa tẹ̀lé fẹ́ẹ́nu pé ntẹ́nìkan bá sọ kó o sáré fi dájọ́ fayudillaka an sabilillah kama wàá fi ṣì ọ́ lọ́nà kúrò lórí tọ́lọ́hún innal ladhina yudilluna an sabilillah tora àwọn tí wọ́n máa ṣì àwọn èèyàn lọ́nà kúrò lójú ọ̀nà Ọlọ́hun lahum adhabun shadidun wọ́n ó jẹ ìyà tó lágbára gbogbo èyí tẹ́ fi tàn yìí tẹ́ fi ń ṣọlá káàkiri ayé tó fi wá di táwọn olórí mú yìí ẹ tètè yọ lọ padà kẹ́ ẹ tún ṣe bima nasu yawmal hisab torí pé ẹ ti gbàgbé ọjọ́ ìṣirò láti máa pa ìtàn tí ò dáa in tó ṣẹlẹ̀ nínú Kùránì rẹ o ẹ wá lè rí nǹkan míì tó yàtọ̀ sí báyìí nínú Kùránì àmọ́ nígbà táwọn àáfàá tú tán wọ́n wá lọ wá ìtàn míì wá kí n tó lọ bí ìtàn yẹn wá gbọ́n tá ná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó sọ nípa ànábì Dáúd wa kana an-nabiyyu sallallahu alayhi wa sallam idha dhukira Dáúd alayhi salam tahaddatha anhu tí wọ́n bá sọ̀rọ̀ ànábì Dáúd létí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá gbọ́n tá ànábì máa sọ bayyana fadlahu wa ijtihadahu fil ibada ànábì ó máa ṣàlàyé bí Dáúdà ti rí níbi ìjọsìn ó ní inna ahabba siyami ila Allah siyamu Dáúd lẹ́yìn Ramadan ààwẹ̀ tí Ọlọ́run tún fẹ́ràn jù láyé náà làwẹ̀ tá ànábì Dáúd máa gbà wa ahabbu salat ila Allah èyí tó sì tún dáa jù nínú náfìlà lẹ́yìn ìrun ọ̀ranyàn náà ni salatu Dáúd alayhi salam
náfìlà tí Dáúdù máa ṣe ó ní kana yanamu nisfa layl a máa fi dájí òru sùn wa yaqumu thuluthahu a dẹ̀ máa fi ìdá kan nínú ìdá òru a máa fi ṣàìsùn wa yanamu sudusahu a máa fi ìdá kan nínú ìdá mẹ́fà a máa fi sùn yóò máa fi kan jí yanamu nisfa layl yóò fi dájí òru sùn yóò dìde nídá kan nínú ìdá mẹ́ta rẹ̀ yóò wá fi ìdá kan nínú ìdá mẹ́fà yóò fi sùn wa kana yasumu yawman wa yuftiru yawman a máa gbààwẹ̀ ọjọ́ kan a máa túnu lọ́jọ́ kan bí Dáúdù ti lu ayé ẹnu yóò máa gbààwẹ̀ lọ́jọ́ kan yóò máa túnu lọ́jọ́ kan ìyẹn ni pé fi qawlihi dhal aidi arruju ila Allahi bi ta'a fi umuri kulliha ẹni tí ò ní tó ń fa yí ẹ gbọ́ kọjá kó máa fi tẹ̀lé tọ́lọ́hun ni wọ́n fi ròyìn ẹ̀ pẹ̀lú ẹni tó ní agbára pé innahu awwabun rabbaniyyun ni ẹni tó súnmọ́ lọ́hùn tó bá wá bá mi wo nínú alukur'an nínú suratu sọ́ọ̀dì ni wo bọ́lọ̀ ti ròyìn ẹ̀ àwọn ẹyẹ tí ń bá ń ṣàfọ̀mọ́ wọn mọ̀ bá ṣàfọ̀mọ́ táwọn òkè bá ń òkè ó máa ṣàfọ̀mọ́ pẹ̀lú ẹ̀ tọ́lọ́hun ò ṣerú ẹ̀ fáànàbì kan náà bí yẹn ṣe jẹ́nu ń bò làwọn àfáà ti wá rí ìtàn burúkú yìí ẹnjìníà ìtàn yìí náà ó wà náà ti ra àwọn àfáà àmọ́ níbi tí wọ́n ti rí á lọ sínú bíbélì inú báíbù ni wọ́n ti lọ́ọ́ kọ́pì ẹ̀ wá mi ò ní ìka ńlárúbáwá kẹ́lẹ́ máa burú táwọn àfáà ṣe sínú Islam èyí tó pọ̀ jù nù tàn tó máa ń rí ohun títàn tí ò dáhùn wọ́n lọ́ọ́ kọ́ wá nu bíbélì ni o bá mi lọ sí orí Sámúẹ́lì kejì Sámúẹ́lì kejì Sámúẹ́lì kìíní wà Sámúẹ́lì kejì ń bẹ Sámúẹ́lì kejì yìí tá a bá lọ mo fẹ́ wo nǹkan naam Sámúẹ́lì kejì bá mi lọ nú ẹ̀ tí ó ti rí wá bá mi lọ sórí kẹkànlá mo fẹ́ wo Sámúẹ́lì wọn naam Sámúẹ́lì kejì bá mi lọ sí chapter 11 ó ti rí àwọn akadélẹ̀ ibi táwọn àfáà ti lọ gbé tàn yín wá sínú tafsiru nìyẹn o Dáfídì àti Bátíṣébà ó sì ṣe that is verse 1 àbí ó sì ṣe lẹ́yìn ìgbà tí ọdún yípo ní àkókò ìgbà tí àwọn ọba máa ń jáde ogun Dáfídì sì rán Jóábù àti àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú rẹ̀ àti gbogbo Ísírẹ́lì wọ́n sì pa àwọn ọmọ Ámónì ṣó rọrùn kánàbí Ọlọ́run kan ráwọn èèyàn lọ lóko nìkan lọ pa wọ́n wọ́n sì dó ti Rábà Dáfídì sì jókòó ní Jerúsálẹ́mù ẹsẹ̀ kejì ó sì ṣe ní ìgbà àṣálẹ́ kan ẹ máa gbọ́ o ó sì ṣe nígbà àṣálẹ́ kan Dáfídì sì dìde ní ibùsùn rẹ̀ ó sì ń rìn lórí òrùlé ilé ọba láti òrùlé náà ni ó sì rí obìnrin kan tí ó ń wẹ ara rẹ̀ obìnrin náà ṣe arẹwà jọjọ láti wò ọ̀rọ̀ báíbù wọ́n wá lọ mọ́ alukur'ani yóò wá lè jọra wọn alukur'ani ń sọ nǹkan ẹ̀mí ìrònú àwọn Yẹhudi tán fi bá ànábì Ọlọ́run jẹ́ ń sọ nǹkan ẹ̀mí àwọn afáwà so pọ̀ àwọn iṣẹ́ àwọn káàbù nìyẹn tán wá dáràn sínú Islam ó sì ṣe nígbà àṣálẹ́ kan Dáfídì sì dìde ní ibùsùn rẹ̀ ó sì ń rìn lórí òrùlé ilé ọba láti òrùlé náà ni ó sì rí obìnrin kan tí ó ń wẹ ara rẹ̀ obìnrin náà sì ṣe arẹwà jọjọ láti wò ẹsẹ̀ kẹta
Dáfídì sì ránṣẹ́ sí obìnrin náà ẹnìkan sì wí pé èyí kọ́ Bátṣébà ọmọ obìnrin Eliami aya Uriya ará Hítì. Ẹsẹ̀ 4 Dáfídì sì rán àwọn ìránṣẹ́ òun sì mú wọ inú ilé tọ̀ ọ́ lọ ó sì bá a dàpọ̀. Can you imagine? Irú ìtàn burúkú yẹn náà pa máa ń nẹ́bi pé ó lọ pàdé ọmọbìnrin kan nínú ilé kan ó ní káwọn sàhábà dúró níbì kan ó wá ń rọ fáńdù ẹ̀ obìnrin yẹn wá ń sọ yìí pé kó fòun lẹ̀ alita abul malakatu nafsa hali sukọ ṣé ọmọ ọba máa ń fi rẹ̀ fagùtàn ni ńgbà ọmọ yẹn wàá gbà ànábì wa ní kán lọ dá aṣọ ẹ̀ padà fún kán jẹ́ kó máa lọ. Can you imagine? Same thing ìtàn yìí náà irú ó wà ní àdìsí o níjọ́ táwọn ọ̀tá Islam bá wá wí tán wá sọ ẹ ní wọ́n dè fẹ́ mu ànábì ó sì wà nínú àdìsí táwọn Yahudi ti kó wá tẹ́ ń pọ́n àwọn àdìsí yẹn lé pé Sahihul Bukhari Sahihul Bukhari authentic hadith Sahih Muslim tẹ́ ẹ fẹ́ ṣe àtúnṣe ìkànnà gbé wájú òní tí wọ́n ń sọ pé ànábì bá ọmọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀sùn ìtàn míì dẹ̀ sọ bẹ́ẹ̀ lóòótọ́ táwọn afáwa ní àwọn ń ṣépè fẹ́ nìyẹn tó sì wá nú àwọn àkọọ́lẹ̀ tí wọ́n á fi bá àwọn ànábì ló kọjá lọ́dọ̀ yín tẹ́ ń bàbàrà àwọn ìwé nì tẹ́ ń dáàbò bò wọ́n tẹ́ ẹ̀ yí alukurani wò mọ́. irú ìtàn yìí náà ni wọ́n lò so ó ní Dáfídì sì rán àwọn ìránṣẹ́ ó sì mú òun sì wọ inú ilé tọ̀ ọ́ lọ lẹ́sẹ̀ kan náà ó sì bá a dàpọ̀ lọ́wọ́ kan náà without toasting without any arrangement ṣé wọ́n fọ́ọ̀sì ẹni. nígbà tí ó sì wẹ ara rẹ̀ mọ́ tán ó sì padà lọ sí ilé rẹ̀ ó tún wọ̀n pé kì í ó padà lọ sí ilé ẹ̀ wọ́n kàn mú wọ yẹ̀wù lọ kì í tún ṣe inú Dáúdà pàápàá kì í ṣe inú ilé tiẹ̀ ó kàn ń rìn lọ ni ó kàn mú wọ ibì kan ó dẹ̀ bá sùn bẹ́ẹ̀. màá gbọ́ o obìnrin náà sì fẹ́ra kù obìnrin yẹn lóyún ànábì Ọlọ́run fún ìyàwó oníyàwó lóyún ó sì ránṣẹ́ ó sì sọ fún Dáfídì ó sì wí pé èmi fẹ́ra kù ànábì Ọlọ́run tó sì jáde gbogbo tí wọ́n ṣe náà ló dẹ̀ tọ́ fún ènìyàn ó fi hàn yí pé èèyàn náà lè ṣe é kó gbàyàwó èèyàn kó pa á àbí ẹ̀ka wò la fẹ́ kọ́ mbẹ̀ torí àwọn ẹni yìí mìsálù àlá ni wọ́n àmọ́ àwọn Ísírẹ́lì wọ́n á bà wọ́n jẹ́ nítorí káwọn lè ráyè lọ nínú ọ̀rọ̀ pé kò sànábì kan tó já kì í sànábì Ọlọ́run irú ẹ̀ náà ni wọ́n ń ṣe sáwọn ànábì tó kù wọ́n á wá irọ́ kan wọ́n pa mọ́ wọ́n lè lánàbì Musa wọn á lólobó ni àwọn àfáà náà wá gbé sínú Bukhari pé òkúta ń sá lọ Musa ń sáré lókúta aṣọ Musa wà lórí òkúta ó wá ní sáwọ́ bí ajar aṣọ mi bá ń gbókúta mi àwọn ọ̀rọ̀ màláìka Musa gbá màláìka kú lẹ́sẹ̀ ojú màláìka kú wá yọbọ́ ó wá sunkún lọ ọ̀dọ̀ Ọlọ́run ẹnìkan dẹ̀ ń karú olóhùn nílà káyọ̀ olówó àná Bukhari obìnrin náà sì fẹ́ra kù ó sì ránṣẹ́ ó sì sọ fún Dáfídì ó sì wí pé èmi fẹ́ra kù. ẹsẹ̀ 6 Dáfídì sì ránṣẹ́ sí Jóábù pé rán Uriya ará Hítì sí mi Jóábù sì rán Uriya sí Dáfídì. ẹsẹ̀ 7 nígbà tí Uriya sì dé ọ̀dọ̀ rẹ̀ Dáfídì sì bi léèrè àlàáfíà Jóábù àti àlàáfíà àwọn ènìyàn àti bí ogun náà ti ń ṣe wàá mọ̀ pé eléyìí kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run rárá bí tí ń wò ó mọ̀ torí Ọlọ́run kọ́ ní ń sọ̀rọ̀ yìí Sámúẹ́lì ní ń sọ̀rọ̀ táwọn yóò máa kọ́ ni pé Sámúẹ́lì rọra bòkele Sámúẹ́lì rọra bòkele ìyàn ń tán lọ́la wo Sámúẹ́lì rọra bòkele ìyẹn ń gbà tá a kéré nù. ẹsẹ̀ 8 Dáfídì sì wí fún Ùríyà pé sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ kí o sì wẹ ẹsẹ̀ rẹ. Ùríyà sì jáde kúrò ní ilé ọba ó ń jẹ́ láti ọ̀dọ̀ ọba wá ó sì tọ̀ ọ́ lẹ́yìn. ẹsẹ̀ 9 ṣùgbọ́n Ùríyà sùn ní ẹnu ọ̀nà ilé ọba lọ́dọ̀ gbogbo ìránṣẹ́ olúwa rẹ̀ kò sì sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀. ẹsẹ̀ 10
nígbà tí wọ́n sì sọ fún Dáfídì pé Ùríyà kò sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀, Dáfídì sì wí fún Ùríyà pé ṣé ọ̀nà àjò ni ìwọ ti wá ni? Èyá ti ṣe tí ìwọ kò fi sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀? Ẹsẹ̀ 11. Ùríyà sì wí fún Dáfídì pé àpótí ẹ̀rí àti Ísírẹ́lì, àpótí ẹ̀rí yẹn náà ibẹ̀ làwọn màdí ti mú àpótí ẹ̀rí tán láwọn ń rù káàkiri. Àpótí ẹ̀rí àti Ísírẹ́lì àti Júdà jókòó nínú àgọ́, àti Jóábù olúwa mi àti àwọn ìránṣẹ́ olúwa mi wà ní ibùdó ní pàápàá. Èmi á lọ sí ilé mi láti jẹ láti mu àti láti bá obìnrin mi sùn. Bí ìwọ bá wà láàyè, tí ìwọ bá wà láàyè àti bí ẹ̀mí rẹ sì ti ń bẹ láàyè, èmi kì yóò ṣe nǹkan yìí. Ẹsẹ̀ 12. Dáfídì sì wí fún Ùríyà pé sì dúró níhìn lónìí, ní ọ̀la èmi ó sì jẹ́ kí ìwọ kí ó lọ. Ùríyà sì dúró ní Jerúsálẹ́mù ní ọjọ́ náà àti ijọ́ kejì. Ẹsẹ̀ 13. Dáfídì sì pé ó sì jẹ́, ó sì mú níwájú rẹ̀, ó sì mú kí ó tì kí ó pa á. Dáfídì sì pé ó sì jẹ, ó gbọ́, Dáfídì sì pé ó sì jẹ, ó sì mú níwájú rẹ̀, ó sì mú kí ọtí kí ó pa á. Ànábì Ọlọ́run tún fún yàn lọ́tí mu. Ẹ máa gbọ́ o, ànábì Ọlọ́run wọ́n ló fún Ùráyà lọ́tí mu pé kí ọtí kí ó pa á. Òun sì jáde ní alẹ́ lọ sí ibùsùn rẹ̀ lọ́dọ̀ àwọn ìránṣẹ́ olúwa rẹ̀, kò sì sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀. Ànábì Ọlọ́run fún yàn lọ́tí kó mú kọtí lè pa á. Àwọn ànábì Ọlọ́run, àwọn àfáà dẹ̀ lọ kó ilé ìwá sínú tírà, wọ́n dẹ̀ ń pè ní tafsir. Ẹsẹ̀ 14. Ó sì ṣe ní òwúrọ̀, Dáfídì sì kọ̀wé sí Jóábù, ó fi rán Ùríyà. Ẹsẹ̀ 15. Ó sì kọ sínú ìwé pé fi Ùríyà síwájú ibi tí ogun gbé lé, kí ó sì bò ó sílẹ̀, kí ogun yẹn sì bò ó sílẹ̀, kí wọ́n lè kọlù kí ó sì kú. Ẹsẹ̀ 16. Ó sì ṣe nígbà tí Jóábù ṣe àkíyèsí ìlú náà, ó sì yan Ùríyà sí ibì kan ní ibi tí ó mọ̀ pé àwọn alágbára ọkùnrin ń bẹ níbẹ̀. Ẹsẹ̀ 17. Àwọn ọkùnrin ìlú náà sì jáde wá, wọ́n sì bá Jóábù jà, díẹ̀ sì ṣubú nínú àwọn ènìyàn náà, nínú àwọn ìránṣẹ́ Dáfídì. Ùríyà ará Hítì sì kú pẹ̀lú. Ẹsẹ̀ 18. Jóábù ránṣẹ́, ó sì ro gbogbo nǹkan ogun náà fún Dáfídì, ó lọ rojọ́ bógun ti lọ. Ẹsẹ̀ 19. Ó sì pàṣẹ fún ìránṣẹ́ náà pé ní ìgbà tí ìwọ bá ṣe parí àti máa ro gbogbo nǹkan ogun náà fún ọba, àti máa rò ó kó lọ, wọ́n ti sọ, bí ó bá ṣe pé ìbínú ọba fàru, tí ó sì wí fún ọ pé èé ṣe tí ẹ̀yin fi súnmọ́ ìlú náà láti bá wọn jà, ẹ̀yin kò mọ̀ pé àwọn tó ń tafà láti orí odi wà. 21. Ta ni ó pa Abimeleki ọmọ Jerubeseti? Kì í ṣe obìnrin ni yóò òkúta ọlọ lù. Yẹn ni pé kì í ṣe obìnrin ni yóò yí òkúta ọlọ lù láti orí odi wá, tí ó sì kú. Tébésì, ẹ̀ á ti rí tí ẹ̀yin fi súnmọ́ odi náà. Ìwọ sì wí fún un pé Ùríyà ìránṣẹ́ rẹ ará Hítì kú pẹ̀lú. Nítorí fẹ́ kó gbọ́ náà nù. 22. Ìránṣẹ́ náà sì lọ, ó sì wá, ó sì jẹ gbogbo iṣẹ́ tí Jóábù rán fún Dáfídì. 23. Ìránṣẹ́ náà sì wí fún Dáfídì pé nítòótọ́ àwọn ọkùnrin náà lágbára jù wá lọ, wọ́n sì jáde tọ̀ wá, wọ́n ní pàápàá àwa sì tẹ̀lé wọn títí tí wọ́n fi dé ẹ̀yìn odi. 24. Àwọn tafàtafà sì tafà sí ìránṣẹ́ rẹ láti orí odi wá, díẹ̀ nínú àwọn ìránṣẹ́ rẹ ọba sì kú,
ìránṣẹ́ rẹ̀ Ùráyà ará Haiti sì kú pẹ̀lú. 25 Dáfídì sì wí fún ìránṣẹ́ náà pé báyìí ni ìwọ wí fún Jóábù pé má ṣe jẹ́ kí nǹkan yìí kí ó burú ní ojú rẹ̀, nítorí pé idà a máa jẹ́ ní ọ̀tún ní òsì. Mú ìjà rẹ lé sí ìlú náà kí o sì bí ṣubú, kí ìwọ kí o sì mú lọ́kàn le. Nígbà tí aya Ùríyà sì gbọ́ pé Ùríyà ọkọ rẹ̀ kú, ó sì gba àwẹ̀ nítorí ọkọ rẹ̀. 27 Nígbà tí àwẹ̀ náà sì kọjá tán, Dáfídì sì ránṣẹ́ sí i, ó sì mú wá sí ilé rẹ̀, òun sì wá di aya rẹ̀, ó sì bí ọmọkùnrin kan fún un. Ṣùgbọ́n nǹkan náà tí Dáfídì ṣe ó burú níwájú Olúwa. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ alukur'ani o. Sórí ibi tó ti lọ mú wá, wọ́n wá jó ọmọ Qur'an, yóò lè máa dàbí wípé ìtàn alukur'ani ni. Àwọn àfáàdẹ̀ ń pa, wọ́n máa fìtàn yẹn ṣe fáàrí, wọ́n máa fi dọ́là. Àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ tí ń bẹ ń bì kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Nínú àwọn mythology tí wọ́n fi bà àwọn ànábì Ọlọ́run lórúkọ jẹ́ pé àáyẹ̀yẹ wọn mọ́ Ọlọ́run lọ́wọ́, wọn ò ní pàtàkì lọ́dọ̀ àwọn èèyàn. Mùsùlùmí kan ò sì gbọ́dọ̀ gba irú ẹ̀ gbọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wa tá a sọ nínú Al-Qur'ani lẹ́ẹ̀kan nínú súrátù kìlà pé wa ma kana linabiyyin an yaghulla, kò ṣeé ṣe fún ànábì kan nínú ànábì Ọlọ́run an yaghulla kó hùwà bàjẹ́. Wa man yaghulul, torí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá hùwà bàjẹ́ yati bima ghalla yawmal qiyamah, tó bá dọjọ́ àlìkìyàmà o, ìbàjẹ́ rẹ̀ tó ṣe nì yóò jẹ ìyà rẹ̀, torí pé a béèrè lọ́wọ́ ẹ̀, yóò mú nǹkan yẹn padà wá. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn, ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára, tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún, bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.